èyí lohun tí ẹgbẹ́ APC sọ nípa Omiṣore. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti fìdí ẹ̀ múlẹ̀ pé kíkọ̀wé fipò sílẹ̀ alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀ Sẹ́nitọ̀ Abdullahi Adamu àti akọ̀wé ẹgbẹ́ náà Iyọlá Omiṣore kò ní í ṣe pẹ̀lú ìwà àjẹbánu kankan àti pé àwọn méjèèjì kò ní ẹjọ́ lórí ọ̀rọ̀ owó nínú ẹgbẹ́ náà. Níbi ìpàdé tí ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ APC ṣe lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 8 oṣù kẹjọ ọdún yìí nílùú Àbújá ni wọ́n ti sọ̀rọ̀ náà pé ìyànsípò àwọn ayẹ̀wé owó wò lábẹ́nú ti ẹgbẹ́ òṣèlú náà kì í ṣe láti túdí àwọn ọmọ ẹgbẹ́ kankan wò. Igbákejì alága ẹgbẹ́ APC nígbà láti ẹkùn ti àríwá ìwọ̀ oòrùn Saliu Lukman ti fi ẹ̀sùn kan Omiṣore àti Adamu pé wọ́n kó owó tó ń lọ bíi 30 bílíọ̀nù náírà jẹ 30 bílíọ̀nù nínú owó fọ́ọ̀mù ìdíje dupò lábẹ́ ẹgbẹ́ náà lásìkò ìdìbò ọdún 2023 tó kọjá yìí. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 8 oṣù yìí, Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù tó jẹ́ akọ̀wé tuntun fún ẹgbẹ́ òṣèlú náà sọ pé ó yẹ ká sọ fáwọn aráàlú nípa ìkọ̀wé fipò sílẹ̀ alága àti akọ̀wé àtijọ́ náà pé àwọn méjèèjì kò ní ẹ̀sùn kankan tó jẹ mọ́ owó kíkó jẹ, bẹ́ẹ̀ ni wọn kò ní ẹjọ́ kankan láti jẹ́ nínú ẹgbẹ́ wa. Bí a sì tún ṣe yan àwọn ayẹ̀wé owó wò lábẹ́nú ọ́dítọ̀ nínú ẹgbẹ́ wa, iṣẹ́ àti àṣà wa ni nínú ẹgbẹ́, bó dẹ̀ ṣe wà nìyẹn nínú gbogbo ẹgbẹ́ yòókù náà. Kò ní nǹkan ṣe pẹ̀lú àwọn olóyè wa tí wọ́n kọ̀wé fipò sílẹ̀. Bí ẹ bá sì wò ó láti ẹ̀yìn wá, kò sí ọdún kan tí wọn kì í yẹ ìwé àkáǹtì ẹgbẹ́ wa wò. Lára àwọn tí wọ́n kọ̀wọ́ rìn pẹ̀lú Bàṣírù ni akọ̀wé ìròyìn ẹgbẹ́ APC Felix Mọ́kà àti igbákejì olórí àwọn obìnrin ẹgbẹ́ APC Hajiya Zainab Ibrahim. Mọ́kà sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ pé gbogbo ipò tó ṣòfò nínú ẹ̀ka ìgbìmọ̀ amúṣẹ́yá ni wọ́n máa wá nǹkan ṣe sí láìpẹ́. Jẹ́mi Àbáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.